kápẹ́láyé orúmọgẹ́gẹ́ sọ̀dá ẹ̀sìn Olaoye ìtìjọ́ orúmọgẹ́gẹ́ agbásábà ló mú ọmọ kélébé. Bàbá fẹ́ rí yín bá yín sọ̀rọ̀ ni wọ́n fi ránṣẹ́ sí pé àwọn ọba yín sọ̀rọ̀ so kí ẹ farabalẹ̀ wọ́n bá yín sọ̀rọ̀ tó lẹ́wọ̀n yẹn pè yín sẹ́yìn pé gbogbo tó yẹ ká ṣe ń jóni láti ṣe wọ́n kàn fẹ́ bá yín sọ̀rọ̀. Nǹkan tí mo fi fẹ́ sọ pé kí a sọ̀rọ̀ òun ni wípé oríṣiríṣi ni gbogbo wa ti kà lórí amóhùnmáwòrán nínú pépà nínú àti gbọ́ nínú amóhùnmáwòrán. Orúkọ mi ni High Chief Priest Dr. Alao Ọpẹ́yẹmí Fámákindé Àràbà Olúawo tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ojúṣe tí Àràbà ń ṣe nílùú ó pọ̀ púpọ̀ gbáà. Ká jí láàárọ̀ ká wúri nídìí àwọn irúnmọlẹ̀ wa. Ìlú Ògbómọ̀ṣọ́ a ní ifá tá ń pè ní ifá àgbàlú tó jẹ́ pé Ògbómọ̀ṣọ́ yìí ni wọ́n fi dá. Ifá àgbàlú náà nílé Àràbà ní sì máa wà. Ànílẹ̀ lẹ́yìn ọmọ alágbèjọ ọlọ́mọ lásán ẹlọ́mọ aramọ́jẹ́bẹ́ ó lè jà lásán ẹlọ́mọ arọ́pà ó lè àtàdásẹ́ lọ́pàá kó lè gbé. Ànílẹ̀ lẹ́yìn ọmọ alágbèjọ. Laduni Olaoye kápẹ́láyé orúmọgẹ́gẹ́ sọ̀dá ẹ̀sìn Olaoye ìtìjọ́ orúmọgẹ́gẹ́ agbásábà ló mú ọmọ kélébé. Ẹ̀rí àgbà lóye bí ọ̀gẹ̀dẹ̀ wàlẹ́bùrú àhásáká abilé gbọ̀rọ̀ bí ẹ̀ ń fagi òkòkò mẹ̀kí ajímọ̀ tábà oògùn àjànàkú mu tábà irimo ẹni àwọn ewu ọgbàwù ọ̀dẹ̀dẹ̀ àwọn ewu ògbólójò èmi òró lọ́la àti kọ̀gbìn Olaoye àwọn ti kékeré kan kó sí ara rẹ̀. Ààrẹ túnlẹ̀ sọ tó dé sọ tàbí ọ̀dẹ̀dẹ̀ lóyìn àdìlẹ́gbẹ̀sẹ̀ àdìbàbí àdìlẹ́gbẹ̀sẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ gbẹ́gbù àtẹ̀dúgbù àwọn ẹ̀rọ làkúnmọ́ bẹ́ẹ̀ kọ̀ọ̀dùsà òrìṣà sí mẹ́rin jìjìjìjì lẹ́wẹ̀ ogun wẹ̀ǹdẹ̀ lọ́gbẹ́ta pàkọ́lé egúnú.
Ṣógun ọ̀pá ìtàrí ìmọ̀jẹ́gẹ́ fi jẹgbẹ́ bàbá yá ẹ̀lẹ́tàgá Òṣogùn àgbẹ̀túrè kìjì kò sọ́kọ̀ sọtẹ̀ ọ̀sàmúrè kò jẹ́ kí ọlọ́pàá ọba jẹ́. Gbogbo wa wọn ọjọ́ òní tójú wa tó rí ní agbára náà èmi ń kálukú ògbò orí oyè tí bàbá wà inú dúdú àtàlàáfíà láàmú rí l'Ógbómọ̀ṣọ́ ẹ̀yin ní babaláwo àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ bàbá fẹ́ rí yín bá yín sọ̀rọ̀ ni wọ́n fi ránṣẹ́ sí pé àwọn ọba yín sọ̀rọ̀ so kí ẹ farabalẹ̀ wọ́n ọba yín sọ̀rọ̀ tó lẹ́wọ̀n yẹn pè yín sẹ́yìn pé gbogbo tó yẹ ká ṣe ń jóni láti ṣe wọ́n kàn fẹ́ bá yín sọ̀rọ̀ tó ti yé yín Olúwa Ọlọ́run ọdún wọn yóò dùn tí a. Nǹkan tí mo fi fẹ́ sọ pé kí a sọ̀rọ̀ òun ni wípé oríṣiríṣi ni gbogbo wa ti kà lórí amóhùnmáwòrán nínú pépà nínú àti gbọ́ nínú amóhùnmáwòrán àti gbọ́ oríṣiríṣi. Nǹkan tó dẹ̀ dé òun ni wípé gbogbo nǹkan tá à ń gbọ́ iṣẹ́ àwọn ọlọ́tẹ̀ ni tí wọ́n fẹ́ ká débi ká dé yìí. Ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kí ọ̀tẹ̀ wọn kó ṣẹlẹ̀ òun láti wà níbi tá a wà lẹ́yìn. Wọ́n sọ pé pásítọ̀ ni mí òótọ́ nìyẹn èèyàn ṣáà láti níṣẹ́ tó tó wá jọba iṣẹ́ tá à ń ṣe tẹ́lẹ̀ ni. Ọ̀dọ́ náà mọ̀ pé iṣẹ́ tá à ń ṣe tẹ́lẹ̀ a fi níṣẹ́ lọ́wọ́ ni àjọ̀dúdú olókìkí ni. Ó mìíní pé a ṣe iṣẹ́ yẹn dáadáa ni torí tá a bá ṣe dáadáa ẹ̀rù wa ò ní bá wọn. Wọ́n fẹ́ fi bà wá jẹ́ ni. Bọ́tọ̀ bá la wá ṣe iṣẹ́ pásítọ̀ kà la wá ṣe l'Ógbómọ̀ṣọ́. Ẹni tó bá dẹ̀ wá ṣiṣẹ́ ọba ó mọ̀ wípé nǹkan kan dájú because iṣẹ́ ọba iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ ni òun ni iṣẹ́ ọba. Ẹni tó bá dẹ̀ wá ṣiṣẹ́ ọba ó mọ̀ pé
àwọn ọmọ ìlú iṣẹ́ ìṣàjálẹ̀ òun ni wọ́n fi bẹ̀rẹ̀ ìlú náà. So gbogbo ilé tí wọ́n ń sọ yẹn ẹ má fetí sí o. Àwọn oníbàjẹ́ ènìyàn ni wọ́n. Kò dá sí Olúwa dúró. Kò dá sí Olúwa dúró, ẹ ṣé. Gbogbo nǹkan tí àwọn èèyàn ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé adébí kò sí kankan nínú ẹ̀ tá a máa dá dúró. Mo fẹ́ sọ lẹ́lẹ́kejì, gbogbo nǹkan tí olúkálùkù ń ṣe, gbogbo nǹkan tí àwọn èèyàn tí wọ́n nígbàgbọ́ sí kò sí eléyìí tí a máa dá dúró nínú gbogbo ẹ̀. Mo fẹ́ sọ lẹ́lẹ́kẹta because màmá mi máa ń sọ nǹkan kan á ní ẹ̀mí lórí mi sọ mo bá sọ lẹ́lẹ́kẹta ó bí pé ogun gbọ́ dáadáa nìyẹn. Gbogbo nǹkan tí olúkálùkù gbàgbọ́ ká tó dé ibí yìí kò sí ìtàmà dádúró níbẹ̀. Àwọn síbí láti wá já nǹkan tí àwọn ènìyàn ṣe tí wọ́n ti gbàgbọ́ nínú ẹ̀ àwọn síbí láti wá dádúró. Nǹkan kí nǹkan tí ìgbàgbọ́ olúkálùkù bá wà nínú ẹ̀ kí wọ́n máa ṣe lọ. Ọ̀rọ̀ wípé ìrànlọ́wọ́ tàbá wá lè ṣe fún ẹ̀yin oníṣẹ̀dálẹ̀ ìṣẹ̀ṣe ìrànlọ́wọ́ tàbá lè ṣe fún yín àtúnṣe. Èmi ò ṣọ̀tá yín ọ̀rẹ́ yín ni mo jẹ́ o. Mo ní ìyọ̀ṣọ̀tá yín ọ̀rẹ́ yín ni mo jẹ́ o. Àwọn ọ̀tá yín làwọn tó ń sọ nǹkan tí wọ́n ń sọ tẹ́lẹ̀. Ọlọ́dẹ ti gbé wa débi ká dé. Ṣé rí nǹkan kan òun ní pé gbogbo wa a gbàgbọ́ nínú nǹkan kan. Nǹkan tá a lè gbàgbọ́ nínú ẹ̀ gbogbo wa a gbàgbọ́ nínú Elédùmarè. Tẹ́ bá pè l'Elédùmarè, tẹ́ bá pè l'Ọlọ́run, tẹ́ bá pè ní nǹkan kan ní lágbàgbọ́ nínú ẹ̀. Ọ̀nà tí ìkọ̀ọ̀kanú wa tó fi ń bá Ọlọ́run ẹ̀ Ẹlẹ́dàá ẹ̀ Elédùmarè ẹ̀ ṣe oyè olúkálùkù. So nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín òun ni wípé ọ̀nà tẹ́yìn fi ń ṣe tẹ́ fi débi tẹ́ dé yìí ẹ máa ṣe lọ. Ọ̀rẹ́ yín ni mo jẹ́ o, mi ò ṣọ̀tá yín o, àwa dáṣẹ́ yín dúró, àwa dá ìgbàgbọ́ yín dúró. Ọba la wá jẹ, àní ọba tá wá jẹ yìí lórí gbogbo ẹ̀sìn ni, nítorí ẹni tó bá ti wá jọba ó mọ̀ yìí pé gbogbo ẹ̀sìn tó wà nílùú gbogbo ẹ̀ lòun máa ṣe. So gbogbo ẹ̀ la máa respect. And nǹkan tí máa sọ fún yín òun ni wípé èmi ò wá tún tọ́nu anybody sí Kírísítẹ́nì o, mi ò wá tọ́nu anybody sí Mùsùlùmí, mi ò wá tọ́nu anybody sí Ìṣẹ̀ṣe. Ní olúkálùkù ti gbàgbọ́ tiẹ̀, èmi kò gbàgbọ́ tèmi, mo lè ti máa tẹ̀, but mi ò ní kẹ́ ẹ ti tèmi mú, ti ní ẹ tèmi mú. Ìgbàgbọ́ tó bá ti gbé olúkálùkù wa òun ni kó tèmi mú. Báwo ni olùkọ́ sọ pé ìgbàgbọ́ ti yín kò dáa tó tèmi? Nígbà tó yẹ pé ìgbàgbọ́ ti yín ló gbé yín débi tẹ́ wà, ìgbàgbọ́ tèmi ló gbé mi débi tí mo wà. Olóòtú tó yàn mí o, ìgbìmọ̀ ọ̀pá tí máa ń lọ nínú àṣọ. Àníkọ́ tí mo sọ fún yìí, mo sọ láti inú mi. Ọ̀lẹ́ tí ń ṣe ìṣẹ̀ṣe mo lè má mọ̀, ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ kí ẹ rántí tí mo lè fẹ́ kẹ́ ṣe fún ìlú òun ni pé kí ẹ máa gbàdúrà fún ìlọsíwájú ìlú yìí. Tẹ́ bá ń dífá ẹ jẹ́ kí Ifá yín kó
kó máa wà fún báwo ni ìlú yìí báwo ni ó ṣe lọ síwájú fún àwọn ọmọ Ògbómọ̀ṣọ́. Ìyẹn ṣe pàtàkì. Ṣé rí ìlọsíwájú tá a fẹ́ yìí kò ń ṣe ìlọsíwájú fún àwọn Kìrìsìtẹ́nì, fún Mùsùlùmí, fún àwọn oníṣẹ̀ṣe, ìlọsíwájú fún gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́. Eléyìí tẹ̀ ló jẹ wá lọ́kàn jù. So tẹ bá ń ṣe eléyìí tẹ̀ ṣe ẹgbẹ́ máa rántí àwọn ọmọ ìlú yìí kí Ọlọ́run kó kó wa kúrò ní oko ẹrú, kí Ọlọ́run kó kó wa kúrò ní àní, kí Ọlọ́run jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ kó wà fún àwọn ọmọ wa àtàwọn ọmọ wa. Ẹjọ́ eléyìí tẹ bá ń ṣe ẹjọ́ jẹ́ kí eléyìí tẹ bá wà lórí àwọn tẹ bá wà lórí ìdílé ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ pàtàkì, nítorí tó bá da fún àwọn ọmọ ọ̀dùn ó da fẹ́yìn náà, ó da fún ẹ̀yin náà. So ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ pàtàkì sí wípé gbogbo ìgbà tá a bá ti rí gbàdúrà, gbogbo ìgbà tá a bá ti ń ṣe eléyìí tá à ń ṣe, ìlú Ògbómọ̀ṣọ́ yìí ẹ jẹ́ kó túbà fún wa, kí ó tura fún wa, kó lálàáfíà. Ẹ jọ̀ọ́ ìyẹn ló ṣe pàtàkì fún wa. Ọ̀rọ̀ ẹ̀sìn kan lè ní mú wá síbi yìí o, ọ̀rọ̀ nǹkan tó jẹ mí lógún òun ni ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ ṣe kan ẹni sọ. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. A dúpẹ́ ní ọwọ́ ọba wa Ghandi Afolabi Ọládùnní Òrùmagẹ̀gẹ̀ kẹta fún àyè tí ẹ fi gbà wá àti oore ọ̀fẹ́ tí a ní láti wà níbí lónìí. Inú wa dùn púpọ̀ ní ohun tí a gbọ́, nítorí tí èèyàn bá wà lókèèrè wọ́n ní náà lèèyàn máa gbọ́, ṣùgbọ́n nígbà tí èèyàn bá rí ọlọ́rọ̀ tí ó sọ̀rọ̀ àmọ́ tí ọba ṣẹ́kù. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o, gbogbo tí ẹ sọ pátá òní ó yé wa dáadáa, ó sì tẹ́ wa lọ́rùn, ó sì bá wa ní ara mu. Gbogbo ìgbà yòókù tí a bá ń ṣe wúre nídìí àwọn irúnmọlẹ̀ wa, a máa fi Ògbómọ̀ṣọ́ sí àkọ́kọ́ láti máa gbàdúrà fún Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí àwa oníṣẹ̀ṣe bí àti ń ṣe ní àtilẹ̀wá. Gbogbo ayé náà ló mọ̀ wípé àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe bó ní ìlú ṣe gbòòrò, bó ní ìlú ṣe dáa, òun náà ni àwọn oníṣẹ̀ṣe òun náà ni a máa ń ṣe. Gbogbo ẹni tó bá sì mọ̀ wá dáadáa tàbí tí ń gbọ́ tí ń gbúrò ẹlẹ́sìn ìbílẹ̀ náà ni wọ́n mọ̀ wípé ẹlẹ́sìn àlàáfíà òun ni wá, àìṣe oníjàgídíjàgan nínú ìlú. Lábẹ́ bẹ́ẹ̀ àwọn ètò tí àwa máa ń ṣe láàrin ọdún, gbogbo àwọn tó jẹ́ àwọn bàbá wa tí wọ́n jẹ́ afọbajẹ àti àwọn tí wọ́n jẹ́ olóyè, gbogbo ẹ̀ náà ni wọ́n mọ̀. Yàtọ̀ sí wípé ká jí láàárọ̀ ká wúre nídìí àwọn irúnmọlẹ̀ wa. Ìlú Ògbómọ̀ṣọ́ a ní ifá tá ń pè ní ifá àgbàlú tó jẹ́ pé Ògbómọ̀ṣọ́ yìí ni wọ́n fi dá. Ifá àgbàlú náà nílé àràbà ní sì máa wà, àràbàlú. Ó sì ní àwọn ètò tá a máa ṣe ń bẹ̀ fún ìlú Ògbómọ̀ṣọ́ lọ́dọọdún, gbogbo ẹ̀ làwọn bàbá wa mọ̀ pátá tí wọ́n bá wa ṣe àlàyé fún yín. Méjì òní ó jẹ́ ìgbà pàtó tá a máa dá tí ọba ti sí ìyọnu kankan. Alákọ̀ọ́kọ́ nígbà tí ẹ bá ń ṣe ọdún ọba ní January, ọdún gbogbo ìdílé, ó ní àwọn ètò tí a máa ń ṣe ní bíbà yìí. A sì bọ Òsùn níta gbangba, ìyẹn ọdún kan. Ẹlẹ́ẹ̀kejì nígbà tí àràbà gangan bá ń ṣe ọdún ẹ̀, ó ti ní ojúṣe tí bàbá wa Ṣọ̀ún tí wọ́n máa ṣe láti ilẹ̀ wá tí èsì nǹkan tuntun láti ṣe. Àkókò méjèèjì yìí náà la máa gbé ifá kalẹ̀ nígbà tá a bá ṣe àwọn ètò ọdún wa tán. Ọdún yìí bò ní ó ṣe tó tẹ̀síwájú, bò ní ló ṣe dàgbàsókè. Eléyìí tí mò ń wí yìí ó jẹ́ special prayer, àdúrà pàtàkì ni. Ó yàtọ̀ sí wípé nǹkan kankan wọ̀lú abéèrè sí pé kí la fẹ́ ṣe. Láàárín àràbàlú àti ọba àlú àjọṣepọ̀ ó wà tó sì gbọ́dọ̀ dán mọ́rán dáadáa, nípa pé bí nǹkan kan bá rújú
ọba ní láti ké sí àràbà rẹ̀ ẹ bá ní wò kí ni nǹkan tí ìfàlù kí ló ní á ṣe nǹkan bá sì jẹ mọ́ á ṣe a sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé láti ìgbà tí Ògbómọ̀ṣọ́ ti ń bẹ tí wọ́n sì ti ń dá ifá yìí tọ́jọ́ ifá àgbàlú yìí kò tẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀wọ́ wọn ò sì torí ẹ̀ gbé nǹkan kan kalẹ̀ kọ́ mọ̀ yanjú rí tó fi dàkókò tá à ń sọ lọ́wọ́ yìí a nígbàgbọ́ wípé Ògbómọ̀ṣọ́ yìí kò ní bàjẹ́ lórí yín lágbára lọ́wọ́ Olódùmarè ibi tí ẹ fẹ́ mú Ògbómọ̀ṣọ́ lọ a mọ̀ pé ibi tó ga ni léè tí ọjọ́ wípé nínú àwọn tí ẹ̀ ń fi yé wa ni wípé ìṣesí ńlá àmọ́ rí kìí sí fálàfẹ́nusọ tó yìnbó pè ní action àwa náà gbàgbọ́ bẹ́ẹ̀ wípé lágbára lọ́wọ́ Olódùmarè n tí ó mú yín yí àdéhùn padà kò ní ṣẹlẹ̀ sí yín lágbára lọ́wọ́ falágbára Olódùmarè ipò tẹ́ wà yìí ìjókòó yín yìí kò ní bàjẹ́ àkókò tí yín yìí ìlú Ògbómọ̀ṣọ́ á mọ̀ sí rere n tí ó máa tẹnu wa jáde ní gbogbo ìgbà ni pé Olódùmarè ò sì tó ti ṣerú eléyìí fún wa kó ti pẹ́ torí ọdún méjì tá a ti lò kọjá lọ tí ọ̀ṣọ́ba lóyè l'Ògbómọ̀ṣọ́ gbogbo wa la mọ̀ bí ó ṣe rí lára wa gbogbo wa la mọ̀ bí ìlú ṣe rí àmọ́rú ìdàgbàsókè wo lọ́wọ́ àlù tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì mọ̀ rú ìfàsẹ́yìn wo ńlọ́fẹ́ dé nígbà tí ò sí ọba lódì ọdún méjì nígbà tí Olódùmarè tó wá gbé yín kalẹ̀ wípé kí ẹ wá jọba lórí wa kí ẹ sì máa darí ìlú yìí àti agbègbè rẹ̀ lágbára Olódùmarè san ara yín ò ní dè yín ojú yín ò ní fọ́ o etí yín ò ní di o apá yín ò ní rọ ẹsẹ̀ yín ò ní rọ àìsàn tí wọ́n gbẹ̀yàn dìgbàdìgbà ìpín lágbájá àmọ́ ti gbé lọ kò ní ṣẹlẹ̀ sí yín o píríwáì ńlọlọgójì àjíǹde ara yóò máa jẹ́ fún yín lákòókò tí ìlú Ògbómọ̀ṣọ́ wà rújú o ìlú Ògbómọ̀ṣọ́ ó rí ààyè aboyún olé wọn ó bìtìbìtì rè o àgàwọ̀ ọ̀tọ̀ wà làbòsàn gbogbo ẹni tí ń wá orí tí ń tọrọ lọ́wọ́ Olódùmarè lákòókò tí Olódùmarè sì fẹ́ ní kọ̀ọ̀kan wa oore ńlá tí wà wọ̀lú tí mèlú títì táyé fi gbọ́ tọ̀run fi mà lákòókò ìyọ́wọ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ wa bẹ́ẹ̀ ni ó ṣe rí ara ọ̀dẹ̀ tẹ̀rù tọmọ ifá kan sọ ọmọ òdùnmọ́ rẹ̀ ó ní orí gbé mi létí láwọ alákẹ́tù ẹsẹ̀ mi kùnà láwọ òkè ìjérò ifá àwọn ọ̀rẹ́ ní bá rìn mọ́ onílé oníbabaláwo ni mò ń wá kiri mo wá wo dẹ́gbọ̀n àgbẹ̀ ọmọ bàyàmù èmi ò rí babaláwo tí ń kí fá yanran lẹ́nu mo wá wo dẹ́rẹ́sà òjèjé iná òdì èmi ò rí babaláwo tí ń kí fá yanran lẹ́nu àfìgbà tí mo dé fẹ̀ òǹdálé ayé bẹ́ẹ̀ mo gbé rí babaláwo tí ń kí fá yanran lẹ́nu mo bá olúye sọ́sọ́ aya rẹ̀ ń dífá ń dároro àrẹ̀mọ́ rẹ̀ sì ń dìbò ó ní gbogbo ẹran tí ń bẹ lé ó ní gbogbo ẹran tí ń bẹ lóko ẹran olómi dẹ̀bẹ̀dẹ̀ nìkan lára dẹ̀ yáfọ̀ ọ̀rùn mi làwọn ní bàbá wa fẹlẹ́ dẹ̀ rúbọ ǹjẹ́ èèyàn tó bá fẹlẹ́ dẹ̀ rúbọ bẹ̀dẹ̀ sálára ọmọdé wa lọ bẹ̀dẹ̀ àkókò yìí yóò dẹ̀ lú Ògbómọ̀ṣọ́ tẹ́rù tọmọ làárọ̀ ọ̀dẹ̀ àkókò yìí gbogbo aláàmọ̀ sí rere lágbára Olódùmarè gbogbo àwọn tó bá wá dúndú ọ̀tá lágbára Olódùmarè ẹ̀yin lẹ́sẹ̀gun wọn ẹ̀yin lẹ́sẹ̀gun ọ̀tá ẹ̀ sì rí ẹ̀yin odi ìfanijọ́ mo ti délé ayé oníhùn ní kíníkíní yeye nórí ajé afáfẹ́ ìbòjò tí wọ́n pè ní kúnlẹ̀ ẹjọ́ ǹjẹ́ bí ilábàṣọ àmọ́ agbárí rẹ lérí afẹ́bójó ó ní ọmọ láre afẹ́bòjò béèrè náà báṣọ agbárí ẹ lérí afẹ́bójó àwọn ní ọmọ láre afẹ́bòjò ẹ̀yin lẹ́jàre wọn gbogbo ìyóhùn tó bá ti wulẹ̀ kó wọ́n gbé lọ ẹ̀yin lẹ́jàre bọ̀ bẹ́ẹ̀ ni ó ṣe rí lágbára Olódùmarè nǹkan ò ní sẹ̀mí yín o gbogbo wa pátá nǹkan ò ní sẹ̀mí wa àkókò ọba wa Ghandi Afolabi Ọládùnní òrùmọ̀gẹ̀gẹ̀ kẹta yóò sẹ́ni kọ̀ọ̀kan wá sí lórí o àtẹrú àtọmọ àtijọ́ gbogbo wa pátápátá làkókò yóò sọ sí lórí o yóò rí bẹ́ẹ̀ yóò sẹ́ bẹ́ẹ̀ ìfádé tó lè tolúwo tùfẹ́ ń tolú gbọ̀nà ọ̀rọ̀ táwọn wá lọ sọ́ọ́lẹ̀ àdègún wọn bá dogun ọdún kàṣà iṣẹ́ àwọn arúgbólé ni wọ́n ṣe fáfún abẹ́wò orí kokoko wọn ló lóṣó lòun ò lóṣó wọn ló lájọ lòun ò lájẹ wọn ní kí ni wọ́n dé tí fi ṣògbó bí ẹni pidán wọn láfọ̀ṣẹ́ làwọ̀ ní wọn láwọ̀ ìlóṣó wọn láwọ̀ ìlájẹ wọn ní ta ló fi fún tọ́sẹ̀ rí lòun fún láwùsógún wọn ní ta ló fi fún tọ́sẹ̀ rí lòun fún kọ̀ọ̀sọ̀gbọ̀n wọn ní ta ló fi fún tọ́sẹ̀ rí lòun fún yayọ́sà àdọ́ta ǹjẹ́gbà ìlàkù kọ́ ń dájá ẹni tó sì sùn kò dìde gbogbo ẹ̀ tá pátá Olódùmarè ọgbọ̀n sí rere o àkókò ọba wa Ghandi Afolabi Ọládùnní Olaoye òrùmọ̀gẹ̀gẹ̀ kẹta yóò sọ gbogbo tẹrú tọmọ sí rere o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. Orí ó sì máa wọ̀ ló wá. Gbogbo àtàwọn wà ní agbára ọlọ́pàá alárọ̀dún tí ń bọ̀. Ànípẹ̀lẹ̀. Ẹ ti gbọ́ gbogbo awuyewuye tí ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀. Kò ní jẹ́ kí ẹ bọ́ kínní, kò ní kí ẹ bọ́ ìwà. Ní ìsìn ẹ ti gbọ́ kedere ní ìpínlẹ̀ Èkó. Àwọn tí ń tẹ̀tẹ̀ kú tẹ̀ kiri tẹ́lẹ̀. Ẹ náà ti rí díẹ̀ ní ìsìn. Mo wá di ẹni kankan lọ́wọ́ o, mo ti sọ fún yín, wọ́n kálukọ́ máa ṣe díẹ̀. Tí ẹ bá wá ṣe
ẹ ṣe lọ́nà tí ò ní sí mọ̀ dàrú bẹ́ẹ̀ o torí tẹ́ ẹ bá gbé wá tí ọ̀bá jẹ́ òótọ́ àwọn àtàbò o dandan ni tẹ́ ẹ bá gbé wá pé ẹ̀sìn tí ọ̀bá rí kedere àtàbò kẹ́ ẹ má kí kọ́ba lójijì tó ẹ rí i pé níbi ọtí tẹ́lẹ̀ ẹ̀sìn kiri kíákíá náà la sáré la kóra wa jọ lẹ́sìn ṣe àfẹ́ẹ̀sì torí kẹ́yìn ó tó ṣe ọ̀pọ̀lọpọ̀ baálẹ̀ máa sọ ọ̀tọ̀ ni tí wọ́n gbé wá baálẹ̀ máa sọ lọ́ba wa já kẹ́ ẹ tó ṣe kò ní agbára ọlọ́run sì máa di ilé oníkálukú fún àní sì ṣe a sì gbàgbọ́ torí láyé john tí kèétí sí gbogbo ẹ̀ tẹ́ ẹ bá wí ilé oníkálukú máa gbà ẹ wá máa jẹ́ kí àwọn akọ̀ fi máa dàrú wọ̀ ọ́ tẹ́ ẹ bá rí kedere sẹ́wọ̀n kí láyé john tí ó táwọn babaláwo bá wí náà là ń tẹ̀lé là ń sì gbà. adúpẹ́ àmàlóore o kábíyèsí wọn ti fún wa ní nǹkan pé kábi sí àpò 100 ẹgbẹ̀rún. Orúkọ mi ni High Chief Priest Dr. Alao Opeyemi Famakinde Araba Olúawo tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ojúṣe tí Araba ń ṣe nílùú ó pọ̀ púpọ̀ gbáà léyìí tó jẹ́ wípé kìí ṣe wípé n tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní orí irú àwa yìí láti ìgbà wáṣẹ̀ òun náà ni Araba ìlú tàbí Olúawo ìlú náà ni tí máa kó ipa pàtàkì nílùú. Ìlú yìí àti àwọn ìlú bòmíì náà ìlú pọ̀ tó jẹ́ wípé Ifá náà ni wọ́n fi tẹ àwọn ìlú kọ̀ọ̀kan dó. Irú ọ̀dọ̀ wa l'Ógbómọ̀ṣọ́ àwa náà ní Ifá àgbàlú tó jẹ́ t'Ògbómọ̀ṣọ́ gan-an tó jẹ́ wípé ọ̀dọ̀ Araba ìlú ńbẹ̀ náà ni Ifá náà sì máa gbé léyìí tó jẹ́ wípé Ifá yìí náà là fi ń ṣe àtúnṣe ohun gbogbo pátá. Bá a bá fẹ́ kí ìlú ní lọ síwájú àágbé Ifá kalẹ̀ àádá tá a bá rí nǹkan kan tó dàbí ẹni pé ó rú wa lójú tí ó yẹ ká rí ìlú Ifá náà láàgbé kalẹ̀ òun náà ni àádá. Ojúṣe Araba nìyẹn láti dáfá láti ṣètùtù sílùú láti wúre fún ìlú kílù ó tẹ̀síwájú tí ogun tàbí rọ̀bìrọ̀bì tàbí nǹkan kan míì ó bá fẹ́ wọ̀lú iṣẹ́ Araba náà ni láti ké sí àwọn ìjọ awo lápapọ̀ pé kí ni nǹkan tá a ṣe òun náà ni ká gbé Ifá wa kalẹ̀ tó jẹ́ fàlú Ògbómọ̀ṣọ́ láti fi lé ogun lọ tàbí láti fi fa ire wọ inú ìlú. Ifá àgbàlú tí a sì ń sọ̀rọ̀ rẹ̀ yìí Ifá t'Ògbómọ̀ṣọ́ yàtọ̀ sí gbogbo lẹ̀kílẹ̀ pátápátá. Ifá Ògbómọ̀ṣọ́ nígbà tí àwọn baba ńlá wa níjọ̀hún àná tí wọ́n gbé kalẹ̀ pẹ̀lú ọba nígbà náà tí wọ́n ṣe níbẹ̀ náà ni wípé Ifá yìí ṣe tí gbogbo èèyàn fojú rí kìí ṣe tí gbogbo èèyàn fojú rí. Ifá tó jẹ́ wípé béèyàn bá jẹ́ ọmọ Araba pàápàá tó jẹ́ ọmọ ilé Iláwo wọ́n ṣẹ̀ṣẹ̀ bọ́ lójú kó náà tó dé díẹ̀ ni ó ní àwọn ewé Ifá ó ní àwọn orò tí wọ́n máa ń ṣe kó tó di wípé èèyàn láǹfààní àti dé díẹ̀. Ọba tí ọba sì jẹ náà tí ó ní àǹfààní láti fi ojú kan Ifá yìí ó di dandan kí wọ́n bọ́ wọn ní lójú torí Ifá ìlú ni Ifá àgbàlú ni kìí ṣe Ifá alé ẹnìkan. Odùfá tó bí Ògbómọ̀ṣọ́ náà ni Ogbè lọ́wọ́ ọ̀tún Ògúndá lọ́wọ́ òsì tí wọ́n ń pè ní Ògbèyọ́nú òun náà ni Ifá tí ó bí Ògbómọ̀ṣọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì sì wà tó jẹ́ wípé nígbà tí nǹkan bá tún ń dùn tí bá ń dá lọ Ifá mi àtún máa bẹ tí ó tún sọ̀rọ̀ tó jẹ́ wípé yọ́ dàbí ìgbà tó jẹ́ wípé òun náà ni wọ́n fi tẹ ìlú ìyẹn ni Òtúrúpọ̀n lọ́wọ́ ọ̀tún òun náà Ogbè lọ́wọ́ òsì
òun náà tó sọ̀rọ̀ bá ìlú Ògbómọ̀ṣọ́. Ifá ní àkọ́ ó ní ọ̀lẹ́ran lẹ́yìn ẹsẹ̀ kó sẹ̀mẹ̀ sáálá solo adúbá fún wọn ní Ògbómọ̀ àtàtà níbi wọ́n gbé sọkàn páwọn òbíkùnrin ǹjẹ́ àwa wá bímọ tán o à ń sọ ara ẹ̀ bá ní yọ adọlọ́mọ ibi tí ó ti sọ̀rọ̀ b'Ògbómọ̀ṣọ́ náà nínú odù òtúrúpọ̀n lọ́wọ́ ọ̀tún ó gbé ní ọwọ́ òsì. Ìgbà tójú ọmọ ń pọ́n wọn ó ní ti òtúrúpọ̀n gbè tí wọ́n fi bí tí wọ́n dá nígbà náà ó gbé yọnú gan-an lòdùfá tó bí Ògbómọ̀ṣọ́. A dúpẹ́ o lọ́wọ́ ọba tuntun tí a ṣẹ̀ṣẹ̀ jẹ nílùú Ògbómọ̀ṣọ́, ọba wa Ghandi Afolabi Ọládùnní Olaoye Òrùmọgẹ́gẹ́ kẹta Soun ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Mo ṣe kábíyèsí fọ́ba o. A bá dúpẹ́ púpọ̀ lè tọ́jẹ́ wípé gbogbo ìró tí à ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni, ṣùgbọ́n nígbà tó di ọjọ́ òní tí a lọ tí ọba tún ránṣẹ́ pè wá tá a lọ sáàfin, ọba jẹ́ ó yé wa wípé gbogbo ohun tí a sì ní ṣẹ̀ṣẹ̀ pátá gbogbo ẹ̀ òun náà ni àwọn ọmọ àṣẹ àwọn ò ní yọ kankan sẹ́yìn, nítorí wípé àwọn tí àwọn wá jọba yìí o lóòótọ́ iṣẹ́ olùṣọ́ àgùntàn làwọn ti ṣe rí, ṣùgbọ́n ipò ọba ó yàtọ̀ sí iṣẹ́ olùṣọ́ àgùntàn. Gẹ́gẹ́ bí ipò ọba ti wà tó jẹ́ wípé gbogbo èèyàn tí ń bẹ nínú ìlú náà ló jẹ́ ti ọba, bẹ́ẹ̀ náà làwọn sì máa ṣe. Tó kábíyèsí wá sọ fún wa wípé gbogbo ohun táwọn bá pátá o tí wọ́n ti ṣe bọ̀ láti gba àwọn baba ńlá wọn pátá àwọn ò ní yọ̀kan kú ń bẹ̀ o, gbogbo ẹ̀ pátá ni làwọn máa ṣe. Àwọn oníṣẹ̀ṣe náà ká má fi kankan kún o, lè tọ́jẹ́ pé oníṣẹ̀ṣe òtítọ́ làwa náà sì gbé dání, a ò ní fi ọ̀kankan a ní fi kún, èyí tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ní fi bọ̀ ọ́, nítorí wípé òótọ́ òun ló ṣe pàtàkì. Bí irọ́ bá gorí igi irọ́ ó pin ni, òótọ́ ó korò lọ́jọ̀run àjàlè. Àwa tí a jẹ́ oníbabaláwo tá a sì jẹ́ oníṣẹ̀ṣe o nílùú Ògbómọ̀ṣọ́ yìí o, ní tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ a ní ṣàfikún rẹ̀, èyí tá a ti ń bá bọ̀ tẹ́lẹ̀ tá a bá lọ́wọ́ bàbá wa òun náà làwa náà mọ̀ ṣe, torí bí wọ́n ti ń ṣe nù tìlù fi ń túbà tí fi ń tùṣẹ́ tábò oyún olé fi ń bìtìbìtì lè tágà ń tọwọ́ àlàbòsùn tẹ́kú fi ń ké bí eku, tẹ́já ń ké bí ẹja, tẹ́yẹ ń ké bí ẹyẹ, tẹ́ran náà ń ké bí ẹyẹ, tẹ́ ọmọ èèyàn náà sì fi ń fọ́n bí ọmọ èèyàn. Bẹ́ẹ̀ náà làwa náà mọ̀ ṣe, a ní ṣàfikún tí ò sí ń bẹ̀, nítorí wípé àwa náà fẹ́ lórí ẹ̀yìn bí wọ́n ti ń ṣe é bọ̀ lánàá táwa náà bá lọ́wọ́ àwọn bàbá wa, bẹ́ẹ̀ làwa náà mọ̀ ṣe, a sì gbàgbọ́ wípé tá a bá ti ń lè ń ṣe bẹ́ẹ̀ bá a ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ni ó máa rí. Mo ṣe ní ìwúre fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ wípé iwájú ìrànpẹ́ ibi tiwa ni ó máa rí sí. Ìlú Ògbómọ̀ṣọ́ yìí kò ní bàjẹ́ o, lágbára lọ́wọ́ Olódùmarè, lágbára lọ́wọ́ Fá, a ní lọ ẹ̀yìn. Nínú ipò iwájú níbẹ̀ ni Ògbómọ̀ṣọ́ ńbẹ̀ la wà ní Ọ̀yọ́ state, nínú ipò iwájú ńbẹ̀ la wà ní Nàìjíríà, nínú ipò iwájú níbẹ̀ ni Ògbómọ̀ṣọ́ wà ní gbogbo àgbáyé pátá, àwa ní dèrò ẹ̀yìn lágbára lọ́wọ́ Olódùmarè. Iwájú ìlọ̀pẹ́ ibi tiwa ni ó máa rí sí, ó ń ṣe ọwọ́ yóò máa rí sí o. Gbogbo àwọn tọ́jú ń ṣe ọba náà, ọkọ ọba àdá ọba kò ní sá wọn lẹ́sẹ̀ o. Gbogbo àwa tá a wá jẹ́ oníṣẹ̀ṣe pátá látòkè délẹ̀ náà lágbára lọ́wọ́ Olódùmarè a ní ṣìṣe o. Gbogbo ìgbà yòówù tá a máa bọ àwọn arúnmọlẹ̀ wa, tá a máa bọ Fá wa, tá a máa bọ oríṣiríṣi àwọn nǹkan tí a ní tí wọ́n máa gba nǹkan lọ́dún lágbára lọ́wọ́ Olódùmarè a ní ṣìṣe ńbẹ̀. Gbogbo ohun tá a máa ṣe àṣegbà ni ó jẹ́ fún wa, torí bí wọ́n bá ṣílẹ̀kùn gbà ní í ṣe lágbára lọ́wọ́ Olódùmarè àṣegbà ni ó máa jẹ́ fún wa o, wọn ò ní kọ́lé wa lọ́wọ́ o, bẹ́ẹ̀ ni ó ṣe rí. Mo wá ṣe ní ìwúre fún ọba wa Ghandi Afolabi Ọládùnní Olaoye Òrùmọgẹ́gẹ́ kẹta lágbára lọ́wọ́ Olódùmarè wọn pẹ́ fún wa o, torí ń tá a gbọ́ lẹ́nu wọn lónìí ó yà wá lẹ́nu o. Lè tọ́jẹ́ wípé gbogbo ohun tí oníkálukú ti ń wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣírọ́ pátápátá gbà tó jìnnà sóòótọ́ ni. Àwa rí wípé ọba tó fẹ́ lọ síwájú fún ìlú Ògbómọ̀ṣọ́ ni. Mo fi àkókò yìí mo fi bá gbogbo àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ mo fi bá wa sọ̀rọ̀ pátápátá tá a bá ti ń dé ìdùnnú mọ̀lẹ̀ wa láàárọ̀ ojoojúmọ́ ká kọ́kọ́ máa ṣèwúre fún ọba wa tìlú Ògbómọ̀ṣọ́. Tá a bá ti ń ṣèwúre fún ọba wa tìlú Ògbómọ̀ṣọ́ ká máa ṣèwúre fún ìlú Ògbómọ̀ṣọ́ náà lápapọ̀ láti máa tẹ̀síwájú. Tá a bá ti ń lè ṣe bẹ́ẹ̀ á rí pé ìlọsíwájú yóò dé bá wa, nítorí ọba tuntun tó dé yìí ìlọsíwájú Ògbómọ̀ṣọ́ òun ni wọ́n lé wa o, kì í ṣe pé wọ́n wá jẹ gàba lórí àwa tá à ń bẹ nínú ìlú, wọn ò wá jẹ gàba o nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ, wọn ò wá jẹ gàba, wọ́n wá ṣe Ògbómọ̀ṣọ́ lóore ni. Ìwà tí wọ́n wá tí Olódùmarè tó ní àwọn ni kí wọ́n jókòó sórí ipò ọba wa l'Ógbómọ̀ṣọ́, ohun rere ni wọ́n fẹ́ mú wọ̀lú ìwá. Àwa rí níjó ní ìníjẹjọ tá a lọ sí ààfin láti lọ sojúṣe wa gẹ́gẹ́ bá ti máa ṣe. Tí ọba bá jẹ tó jẹ́ pé a lọ rí sọ orógbó, a lọ rí sọ òbí láàfin tí gbogbo ayé ó sì rí láàfin mọ̀rìn àjò nípa ọba. Bá a ṣe dáàfin lọ́wọ́ kan
tá a ṣe wúre tán a júbà àwọn alálẹ̀ látòrí Ṣọ̀ún àkọ́kọ́ tó fi dórí bàbá wa tó gbéṣẹ̀ Oyèwùmí Ajagungbadé kẹta tó fi wá dórí bàbá wa náà ọba wa Ghandi Afolabi Olaoye Òrùmọgẹ́gẹ́ kẹta tó fi dórí wọn la ṣèbà àṣèbọ ọkùnrin àṣèbọ obìnrin àṣèbọ ọmọdé àṣèbà àgbàlagbà oyún onú àṣẹ ẹ̀bí ọba wa yìí ìgbà rẹ̀ ọ̀rọ̀ wá lọ́rùn ká fọkàn wa balẹ̀ orógbó àkọ́kọ́ tá a kọ́kọ́ mú tá a sọ lójú gbogbo ayé ni ọ̀kan síjú ọ̀kan padúdé ni orógbó wa yàn lọ́wọ́ kan ni a tún mú obì a fi hàn gbogbo ayé ojú mẹ́rin obì alélẹ̀ a ṣèbà àwọn tó nílé ayé a tún gbé wà tá a sọ obì méjì síjú méjì sì dojúdé gbogbo ayé ló sì dìde tí wọ́n wò èyí fi hàn wá gbangba wípé ọba wa tó dé ipò ọba yìí o wọn ó ṣe dáadáa ìgbà wọn yóò sì tu gbogbo ayé lára yóò tu gbogbo Ògbómọ̀ṣọ́ ìgbà wọn ó tù wá lára nítorí aṣọ orógbó ọyàn aṣọ obì ọyàn nínú ààfin lábàtà òun náà láti ṣe bẹ́ẹ̀ kí Olódùmarè àwọn irúnmọlẹ̀ gbàmọlẹ̀ kí wọ́n bá wa dúró tì wọ́n kí wọ́n má jẹ́ kí wọ́n sì ṣe gbogbo ìlérí tí wọ́n ṣe yìí kí Olódùmarè kó jẹ́ kí wọ́n lè múṣẹ. Orúkọ mi ni High Chief Priest Dr. Alao Ọ̀pẹ́yẹmí Fámákindé Àràbà Olúawo tilẹ̀ Ògbómọ̀ṣọ́.